ibi tí mò ń bọ̀rọ̀ lọ rè lónìí ó ti tó ọjọ́ bíi mẹ́ta kan tí ìròyìn kan ti wà ní orí ayélujára. Evangelist kan rèé tí wọ́n sọ wípé apààyàn ni evangelist ni ó pera ẹ̀. Ìjẹ́ ṣé nínú ẹ̀sìn mùsùlùmí a lè rí ẹnìkan tó máa sọ wípé òun evangelist Alfa Abdulhakeem, àbí nínú ẹ̀sìn àbáláyé a lè rẹ́nìkan tó lè pera ẹ̀ ní evangelist Ifátómilọ́lá, evangelist Noah Ezekiel. Mo wá sọ wípé tẹ́ ẹ bá rí fọ́nrán yẹn wò, tẹ́ ẹ bá rí fọ́nrán yẹn gbọ́, tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ má sọ̀rọ̀ lórí ẹ̀. Bíbélì wa náà sọ̀rọ̀ nípa ẹni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ikú lèrè ẹ̀ṣẹ̀, òun ní Bíbélì sọ. Bíbélì ní gbogbo ẹni tó bá mọ òtítọ́ tí ò lè ṣe òtítọ́, ó jẹ́ ẹ̀ṣẹ̀ fún ọ̀tá Ọlọ́run ló jẹ́. Ṣó wá yẹ kí ọ̀tá Ọlọ́run kó gbélé ayé? Ó túmọ̀ sí wípé ẹ̀yin náà tọ́ sí ẹni tó yẹ kó sọ ọlọ́mọ lọ́rùn kí wọ́n lọ sọ sínú odò. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá wàhálà sílẹ̀ lórí ayélujára nípasẹ̀ akatakítí ẹ̀sìn tí ẹ̀ ń ṣe nínú ẹ̀sìn àwa Kìrìsìtẹ́nì, tẹ́ ẹ máa ń mú jáde pé àwọn mùsùlùmí àwọn ni wọ́n ń pààyàn, àwọn ni wọ́n máa tọ́ pé tó bá fẹ́ dùyàn lọ́rùn wọ́n á pariwo bísímìláì, wọ́n á pariwo Allahu Akbar, tí ẹ̀yin ò rí nǹkan gidi mú jáde nínú ìwé wọn tí a mọ̀ sí Àlùkùránì. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó níbẹ̀ òun lẹ́yìn máa mú jáde. Ó wá jẹ́ déédéé bẹ̀yẹn nìkan lẹ́ máa mú jáde. Kí ni nǹkan tó ṣokùnfà ọ̀rọ̀ yẹn pé ẹ pa? Ẹnìkan lélẹ́yìí evangelist kan ni tí mo gbé fọ́nrán ẹ̀ sójú àwòrán yìí, tí Ìkírun àbíbo ni ó ti ṣẹlẹ̀ ní Ọ̀ṣun State, tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ̀, wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀, wọ́n béèrè orúkọ ẹ̀, ó lóun evangelist kìíní kan. Kí ló fẹ́ forí èèyàn yìí ṣe? Ó lóun fẹ́ fi ṣe ètùtù ọlà. Lórí pé mo fẹ́ fi ṣe ètùtù ọlà yẹn, mo máa fọ́gbà yángàn lórí ẹ̀. Kò sí ẹ̀sìn kan tí ò ní àwọn karambani nínú. Kò sí ẹ̀sìn kan tí kò ní àwọn eléṣù nínú. Kò sí ẹ̀sìn kan tí kò ní àwọn èèyàn burúkú nínú. Bàbá ṣe rí èèyàn rẹ̀, bẹ́ẹ̀ náà la ṣe máa rí èèyàn bí. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì wà, ẹ̀sìn Mùsùlùmí wà, ẹ̀sìn ìṣẹ̀ṣe wà. Ṣé bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó dáa kò sí? Ṣé bẹ́ẹ̀ ni àwọn Mùsùlùmí tó jẹ́ Mùsùlùmí òdodo tí wọ́n dára, ṣé bẹ́ẹ̀ ni kò sí? Ṣé bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì tí wọ́n dára, tí wọ́n ń ṣòtítọ́, tí wọ́n ń ṣòdodo, ṣé bẹ́ẹ̀ ni kò sí? Àìmọye pásítọ̀ lẹ́kọ̀ọ́, ìjọ kan lára ìjọ àwa aláṣọ funfun tí ó pa ọmọ ọ̀jọ́ ẹ̀, tó lọ rì mọ́lẹ̀, tó ṣe gbogbo ẹ̀, ẹ ò sọ nǹkan kan pa ẹ̀ títí ọ̀rọ̀ yẹn fi kú lọlẹ̀. Ẹni tó kú ni tiẹ̀ gbé, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin Mùsùlùmí ṣá ti wá rí i pé gbogbo àwọn pásítọ̀, gbogbo àwọn evangelist, gbogbo àwọn apostle tí wọ́n wà lórí ayélujára yẹn, tí wọ́n máa ń sọ̀rọ̀ against ẹ̀sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn àwa Kìrìsìtẹ́nì, ẹ ti rí i pé aláìṣòdodo, aláìṣòtítọ́ òun ni gbogbo wọn. Ṣé gbogbo wọn máa ní pé àwọn ò gbọ́ pé pásítọ̀ kan lélẹ́yìí, ajínrere kan rèé, evangelist kan rèé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n borí èèyàn lọ́wọ́ ẹ̀, tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé orí èèyàn tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ yìí kí ni nǹkan tó fẹ́ fi ṣe?
tó lóun fẹ́ fi ṣe ètùtù ọ̀la ṣebí Ọlọ́run ló jẹ́ kí àṣírí ẹni eléyìí kó tún lè ṣe yìí. Tó bá jẹ́ pé ó bá wà successful wọ́n á wá sọ wípé òun náà pẹ̀lú àwọn pastor tó ní private jet tó lọ ra 100 acres tó fi ṣe camp tó kọ́ university tó ní nursery and primary school tó ní college wọ́n á máa fọ́kàrà lórí ayélujára tó wọ́n bá lè kà àwọn aka pastor 50 àwọn aka pastor 100 tó ní private jet. Kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ tí wọ́n ṣe tí wọ́n fi débi tí wọ́n dé yẹn? Kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ tó ń gbé owó wá fún wọn? Kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ tó jẹ́ ìpìlẹ̀ ọlá wọn? Evangelist Noah Ezekiel ẹ jáde wá ká ẹ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bóyá ẹ wá fẹ́ sọ fún wa yìí pé ẹni yìí lè jẹ́ evangelist ní tòótọ́ ṣùgbọ́n kó má mọ Jésù Kristi Olúwa wa rí. Ẹ jẹ́ kí n wá fi kọ́kọ́ kún fún yín kí n fi keep ẹnu yín short. Júdásì ọ̀kan ló jẹ́ láàrin àwọn apọ́stélì 12 tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi Olúwa wa. Júdásì ṣé kì í ṣọmọlẹ́yìn Jésù? Òun ló padà ṣe ṣùtá fún Jésù Kristi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà ibi ẹ̀gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà. Ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa kẹ́sì tán notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa comment, kẹ́sì bá wa share fọ́nrán yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ láǹfààní láti bá fọ́nrán ìpàdé, mo fi Ọlọ́run ọba bẹ̀yìn, ẹ bá wa pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ Evangelist Noah Ezekiel àti àwọn ẹlẹ́gbẹ́ wọn tí wọ́n jọ ń sọ̀rọ̀ tako ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé. Gbogbo ẹni tó bá ń tan iná sídìí ọmọ làkejì ẹ̀ nípasẹ̀ ohun burúkú tí ẹnìyẹn tó ṣe, tẹ́nìyàn tiẹ̀ bá wá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ tí kò bá sọ nǹkan kan nípa ẹ̀, irú onítọ̀hún tọ́ sí ẹni tó yẹ kí wọ́n so ọlọ́mọ lọ́rùn kí wọ́n sì lọ sọ sínú adágún omi ńlá. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá wàhálà sílẹ̀ lórí ayélujára nípasẹ̀ akatakítí ẹ̀sìn tí ẹ̀ ń ṣe nínú ẹ̀sìn àwa Kìrìsìtẹ́nì, tẹ́ ẹ máa ń mú jáde pé àwọn Mùsùlùmí àwọn ni wọ́n ń pààyàn, àwọn ni wọ́n máa tọ́ pé tó bá fẹ́ dùyàn lọ́rùn wọ́n á pariwo bísímìláì, wọ́n á pariwo Allahu Akbar, tí ẹ̀yin ò rí nǹkan gidi mú jáde nínú ìwé wọn tí a mọ̀ sí Àlùkùránì. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó níbẹ̀ òun lẹ́yìn máa mú jáde. Ó wá jẹ́ déédéé bẹ̀yẹn nìkan lẹ́ máa mú jáde. Kí ni nǹkan tó ṣokùnfà ọ̀rọ̀ yẹn pé ẹ pa? Ibi tí mò ń bọ̀rọ̀ lọ rè lónìí ó ti tó ọjọ́ bíi 3 kan tí ìròyìn kan ti wà ní orí ayélujára. Evangelist kan rèé tí wọ́n sọ wípé apààyàn ni evangelist ni ó pera ẹ̀. Ìjẹ́ ṣé nínú ẹ̀sìn Mùsùlùmí a lè rí ẹnìkan tó máa sọ wípé òun evangelist Alfa Abdulhakeem, àbí nínú ẹ̀sìn àbáláyé a lè rẹ́nìkan tó lè pera ẹ̀ ní evangelist
Ifátómilọ́lá evangelist yẹn jẹ́ apá ènìyàn fi ṣe ètùtù ọlà. Ẹnìkan lélẹ́yìí evangelist kan ni tí mo gbé fọ́nrán ẹ̀ sójú àwòrán yìí, tí Ìkírun àbíbo ni ó ti ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state, tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ̀, wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀, wọ́n béèrè orúkọ ẹ̀, ó lóun evangelist kìíní kan. Kí ló fẹ́ forí èèyàn yìí ṣe? Ó lóun fẹ́ fi ṣe ètùtù ọlà. Lórí pé mo fẹ́ fi ṣe ètùtù ọlà yẹn, mo máa fọ́gbà yángan lórí ẹ̀, ẹ ní sùúrù. Evangelist Noah Ezekiel, mo wá sọ wípé tẹ́ ẹ bá rí fọ́nrán yẹn wò, tẹ́ ẹ bá rí fọ́nrán yẹn gbọ́, tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ má sọ̀rọ̀ lórí ẹ̀. Bíbélì wa náà sọ̀rọ̀ nípa ẹni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ikú lèrè ẹ̀ṣẹ̀, òun ní Bíbélì sọ. Bíbélì ní gbogbo ẹni tó bá mọ òtítọ́ tí ò lè ṣe òtítọ́, ó jẹ́ ẹ̀ṣẹ̀ fún ọ̀tá Ọlọ́run ló jẹ́. Ṣó wá yẹ kí ọ̀tá Ọlọ́run kó gbélé ayé? Ó túmọ̀ sí wípé ẹ̀yin náà tọ́ sí ẹni tó yẹ kó su ọlọ́mọ lọ́rùn kí wọ́n lọ sọ sínú odò. Bíbélì ló ṣàṣọ wípé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀yin mùsùlùmí ṣe ti wá rí i pé gbogbo àwọn pásítọ̀, gbogbo àwọn evangelist, gbogbo àwọn apostle tí wọ́n wà lórí ayélujára yẹn, tí wọ́n máa ń sọ̀rọ̀ against ẹ̀sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn àwa kìrìsìtẹ́nì, ẹ ti rí i pé aláìṣòdodo, aláìṣòtítọ́ òun ni gbogbo wọn. Ṣé gbogbo wọn máa ní pé àwọn ò gbọ́ pé pásítọ̀ kan lélẹ́yìí, ajínrere kan rèé, evangelist kan rèé nílùú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n borí èèyàn lọ́wọ́ ẹ̀, tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé orí èèyàn tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ yìí kí ni nǹkan tó fẹ́ fi ṣe, tó lóun fẹ́ fi ṣe ètùtù ọlà. Ṣebí Ọlọ́run ló jẹ́ kí àṣírí ẹni eléyìí kó tú lè ṣe yìí. Tó bá jẹ́ pé ó bá wà successful, wọ́n á wá sọ wípé òun náà pẹ̀lú àwọn pastor tó ní private jet, tó lọ ra 100 acres, tó fi ṣe camp, tó kọ́ university, tó ní nursery and primary school, tó ní college, wọ́n á máa fọ́kàrà lórí ayélujára. Tó wọ́n bá lè kà, àwọn aka pastor 50, àwọn aka pastor 100 tó ní private jet. Kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ tí wọ́n ṣe tí wọ́n fi débi tí wọ́n dé yẹn? Kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ tó ń gbé owó wá fún wọn? Kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ tó jẹ́ ìpìlẹ̀ ọlá wọn? Ṣebí evangelist òun làṣírí ẹ̀ tú yìí, tí wọ́n borí èèyàn lọ́wọ́ ẹ̀. Ṣé kì í ṣe kìrìsìtẹ́nì wa ni? Kìrìsìtẹ́nì ni mí. Ezekiel òun lorúkọ ọ̀sàmì mi. Wọ́n tẹ̀ gbé mi wọnú kìrìsìtẹ́nì, mo fi orí wọnú ẹ̀sìn ìgbàgbọ́ yìí. Wọ́n bí mi sínú ẹ̀ ni. Èmi náà wá ń bí ọmọ sínú ẹ̀. Ṣùgbọ́n kọ̀ọ̀kan tí mo rí nínú Bíbélì, tí mo dìmú, tí mo gbàgbọ́ ni wípé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. Ẹsẹ̀ kan ṣo yẹn, ó máa ń já mi láyà ní ọ̀pọ̀ ìgbà yìí pé báwo la ṣe máa rí òtítọ́ nílẹ̀ tá ní lè ṣe? Báwo la ṣe máa rí òdodo nílẹ̀ tá ní lè sọ? Gbogbo àwọn tí wọ́n súnmọ́ mi wọ́n mọ̀. Tí n bá ṣe nǹkan kan, tí wọ́n bá ní òkodoro ẹ̀yin lẹ ṣe kínní yìí, mi ò ń jọ́tọ̀ mọ́, máa jẹ́wọ́, máa ní mi mo ṣe é. Torí wípé kí ló dé tí mo fẹ́ bẹ̀rù èèyàn, tí mo fẹ́ pàdánù ọ̀dọ̀ Ọlọ́run? Ẹ jẹ́ ká jẹ́wọ́ gbogbo nǹkan tá a ṣe yìí kò dáa. A tún wá rí pé kò dáa. Kí ló dé tá a lè jẹ́wọ́ pé kíní ìta ṣe yìí kò dáa? Ìkan nínú àwa kìrìsìtẹ́nì ló borí èèyàn lọ́wọ́ ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde lórí ẹ̀sẹ̀ lẹ́sìn, ẹ pa o, ẹ ṣe kíní kan, inú ìwé yín ló wà. Kí ló dé tí ẹ ò jáde sọ̀rọ̀ lórí olórí ajínrere yẹn? Àìmọye pásítọ̀ lẹ́kọ̀ọ́, ìjọ kan lára ìjọ àwa aláṣọ funfun tí ó pa ọmọ ọ̀jọ́ ẹ̀, tó lọ rì mọ́lẹ̀, tó ṣe gbogbo ẹ̀, ẹ ò sọ nǹkan kan pa ẹ̀ títí ọ̀rọ̀ yẹn fi kú lọlẹ̀. Ẹni tó kú ni tiẹ̀ gbé, àbí bẹ́ẹ̀ kọ́? Evangelist Noah Ezekiel, ẹ jáde wá ká ẹ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí.
bóyá ẹ wá fẹ́ sọ fún wa yìí pé ẹni yìí lè jẹ́ evangelist ní tòótọ́ ṣùgbọ́n kó má mọ Jésù Kristi Olúwa wa rí. Ẹ jẹ́ kí n wá fi kọ́kọ́ kún fún yín kí n fi keep ẹnu yín short. Júdásì ọ̀kan ló jẹ́ láàrin àwọn apọ́stélì 12 tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi Olúwa wa. Júdásì ṣé kìí ṣọmọlẹ́yìn Jésù? Òun ló padà ṣe ṣùtá fún Jésù Kristi. Òun ló padà ta Jésù Kristi Olúwa wa. Ṣé Júdásì kìí ṣọmọlẹ́yìn Jésù? Kí ni mo fẹ́ fàyọ́nú ọ̀rọ̀ yẹn ni pé kò sí ẹ̀sìn kan tí ò ní àwọn karambani nínú. Kò sí ẹ̀sìn kan tí kò ní àwọn eléṣù nínú. Kò sí ẹ̀sìn kan tí kò ní àwọn èèyàn burúkú nínú. Bàbá ṣe rí èèyàn rẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe máa rí èèyàn bí. Ẹ̀sìn Kristẹni wà, ẹ̀sìn Mùsùlùmí wà, ẹ̀sìn ìṣẹ̀ṣe wà. Ṣé bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó dáa kò sí? Ṣé bẹ́ẹ̀ ni àwọn Mùsùlùmí tó jẹ́ Mùsùlùmí òdodo tí wọ́n dára ṣé bẹ́ẹ̀ ni kò sí? Ṣé bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ẹlẹ́sìn Kristẹni tí wọ́n dára tí wọ́n ń ṣòtítọ́ tí wọ́n ń ṣòdodo ṣé bẹ́ẹ̀ ni kò sí? Àwa wá ń fọwọ́ bo tiwa mọ́lẹ̀ à ń ṣí tẹni ẹlẹ́ni. Tẹ́ ẹ bá rí tẹni ẹlẹ́ni ẹ̀ṣọ́ àti wàásù tiwa tó jẹ́ lẹ́sìn tiwa ẹ̀sìn Kristẹni tiwa ó di ipá ó di ìwọ̀n fún wa. Gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ mà ní. Ṣé ẹ ti gbàgbé ni? Àbí ẹ rántí ẹ mọ̀ọ́mọ̀ ṣe gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sọ̀rọ̀ tẹ́ ẹ fi ń ba orí afẹ́fẹ́ jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ lórí afẹ́fẹ́. Gbogbo ẹ̀yin àwa Kristẹni yìí tá a mọ̀ òtítọ́ tá a lè ṣe. Ẹ̀yin tẹ́ ń takú ẹ̀sìn Mùsùlùmí ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀pá ni o. Àwọn ló ń fẹ̀yàn ṣe tutù, àwọn ló ń gẹ̀yàn lọ́rùn. Ní ìsinyìí àwọn tí wọ́n ń pààyàn yẹn tí wọ́n ń ṣe fídíò tí wọ́n ń post sórí ayélujára tẹ́ ẹ ní wọ́n ń pariwo Allahu Akbar Allahu Akbar. Ṣé báwọn tí ẹ ṣe tiwọn wọ̀n ọ́ post ẹ̀? Àwa Kristẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa apààyàn ní kọ́. Babaláwo kọ jáde ó ní àìmọye pásítọ̀ tóun lọ bá ṣe àrìmọ́lẹ̀, àìmọye pásítọ̀ tóun lọ bá ṣe àfèrò, àìmọye pásítọ̀ tóun bá rí olúgbòhùn àti àṣẹ sínú ìjọ ẹ̀. Ẹnìkan jáde ó ní rárá kò rí bẹ́ẹ̀. Ẹ má ní rárá kò rí bẹ́ẹ̀ o. Tinú yín ni kẹ́ ẹ mọ̀. Tinú yín tẹ̀tẹ̀ wà mọ̀ yìí. Tẹ́ ẹ bá rí nǹkan burúkú tí kọ́nù wa bá ṣe ẹ sọ síta. Ẹ má ṣì tẹni ẹlẹ́nilẹ̀ kẹ́ ẹ máa fọwọ́ bò tọ̀dọ̀ yín. Ọlọ́run ò fẹ́rú ẹ̀. Kò sínú ẹ̀sìn tá a ti lè rí Júdásì. Ẹ̀sìn wo ni Júdásì ò sí? Júdásì òun ni Jésù Kristi fẹ́ràn jù. Òun lákápò láàrin àwọn 12 tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi. Ta lẹni tó ṣe ṣùtá fún Jésù? Ta lẹni tó ta Jésù? Ta lẹni tó gbowó ẹ̀mí Jésù? Ṣé kìí ṣe Júdásì náà ni? Síbẹ̀síbẹ̀ ló padà parun ni. Ẹ jẹ́ ká bá ti rí òtítọ́ ẹ jẹ́ ká máa sọ. Ọlọ́run á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Evangelist Noah Ezekiel lórí ẹni tó bọ́ orí èèyàn lọ́wọ́ yìí. Ẹ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ má dàbò ẹ sọ̀rọ̀. Gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. Ọlọ́run á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa o. Ẹ̀yin Mùsùlùmí ẹ bá pín fọ́rọ̀ yìí. Ẹ jẹ́ kó lọ fàfàfà. Ẹ̀yin ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ẹ bá pín fọ́rọ̀ yìí. Ẹ jẹ́ kó lọ fàfàfà. Èmi ò kódóró ọ̀rọ̀ ni. Mi ò ní rò òtítọ́ lẹ̀ kí n má ṣe o. Tàbí kí n rí òdodo kí n má sọ irọ́ ni o. Ẹ gbàgbé pé nítorí pé mo jẹ́ Kristẹni tí mo jẹ́ mo fi òtítọ́ àti òdodo kún. Ẹ jẹ́ kí Evangelist Noah Ezekiel kó sọ̀rọ̀ lórí fọ́tò tó wà lórí fọ́nrán wa yìí. Ọlọ́wọ́ àwọn àpàlẹ́ nìkankan wa ẹ bá pín fọ́nrán yìí. Ẹ jẹ́ kó délé kódóko ó kódóró ọ̀rọ̀ ní mídíà. Èrè o.